títí tí ó yé gbogbo èèyàn lẹ̀ ṣáájú kó tó di pọ̀ kú pé mùsùlùmí lèmi ọmọlẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ń gbàgbàkúgbà ń sì lè jẹ́ kẹ́nìkan ó fi lọ́kulọ̀ kó fi lọ́ mi lójú ayé mi ẹni tó bá sì dánwò lẹ́yìn ikú báyìí báyìí ni kò rí fún kó ti jẹ́ kó yé wọn lẹ̀ yóò bẹ́ẹ̀ gbọ́rọ̀ bọ̀rọ̀bọ̀rọ̀ tó bá sọ pé tí wọ́n bá kú tó sì ti máa rí bí tọ́ wa báwọn alágídí ni wọ́n àwọn fámílì ẹ̀ ó ń fẹ́nu ni wọ́n tí wọ́n bá kú ẹ sinmi nílànà Islam ẹ sì lọ sinmi sórí tẹ́ ẹnìkan gbọ́dọ̀ ti torí tèmi gbàgbàdà kan náà ẹnìkan gbọ́dọ̀ ti torí mi sọkú mi dájọ́ yọ ẹnìkan gbọ́dọ̀ ti torí pé mo kú kọ́ lọ pélére o ẹnìkẹ́ni tó bá wá ṣe ń tọ́ta pélé yìí báyìí báyìí ni kò rí fún Ọlọ́run kó jẹ́ kí ayé rẹ̀ kó rúrú rárá kọ́ rárá rúrú kó ná ọmọ mọ́sẹ̀ kan jẹ́ tí ìwà bá mi ẹ̀rí kò gbogbo lẹ́yìn wọ́n gbọ́ náà sí à mọ́tẹ́ máa sọ pé bẹ̀rù ọlọ́ ẹran tí pẹ́yìn náà kù yóò bó ní gbọ́rú eléyìí kí sẹ́ wọ́n lọ́ ẹ̀sẹ̀ sọ fún apá àná òkú àwọn tó bá ti fi àwọn ọ̀rọ̀ tó lámì tó bá ti fi lélẹ̀ tí ò bọ́ gbọ́rọ̀ bí bàbá kan ṣe ṣaláìsí lò kàn ọlọ́ọ̀lọ́ mọ torí gbà yẹn kò tí ì sàgbọ́ yẹ́sìn àwọn àti ìdàgbà gángbà bàbá yẹn ó wá sọ àsọtẹ́lẹ̀ nípa ọlọ́ọ̀lọ́ mọ ibi tó ti rí àgbọ̀yọ̀ ó ní kọ́dà ilé haúsá ni ó wá jẹ́ yorùbá wa ó wá ní tó ń bá kú ẹnìkan kan kò gbọ́dọ̀ gbé nǹkan kankan náà nítorí kú òun bàbá wa rẹ̀ nìkan tó ṣàì gbọ́rọ̀ gbogbo tí máa ń lé ọlọ́run mẹ́jọ wọ̀ rẹ̀ ọba ọlọ́run mẹ́jọ pẹ́ mẹ́jọ jìnnà tó náà fi wá bá mi wọ́n yọ àwọn mọ̀lẹ́bí rẹ̀ lẹ́nu dánwò sẹ́mi pé àwọn amúnitakùtọ̀ ọlọ́run ti pọ̀ jù sẹ́rù aláàjì ni ọ̀ wá kù ẹ wá ní sísára ẹni tí máa ń hanyín lẹ́nu ní ẹyọ bàbá eléyìí ti ṣépè kalẹ̀ àwọn òṣìṣẹ́ tán láti tẹ́rí gbà nílé wọn ṣe dá torí wọn ní ẹsẹ̀ gírígírí ńlẹ̀ à ń jọ̀fẹ́ kú ilé dá ẹ gbóúnjẹ kalẹ̀ ẹ̀sẹ̀ kan ẹ̀ ṣàjọyọ̀ kí á la fẹ́ dúró sí